ayọ̀ tí a tún mú dé ní wákàtí yìí òun náà ní tá a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ lórí ìwé òwe orí 22 ẹsẹ̀ 10 ó sọ fún wa wípé orúkọ Olúwa lè sọ agbára ni. A bẹ̀rẹ̀ rẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ. Lónìí a tún tẹ̀síwájú wípé sísálà sí inú orúkọ Olúwa ní àkókò wàhálà. Inú ayé tí a wà yìí ayé tí ò dájú ni. A ṣẹ̀ṣẹ̀ la kòró kọjá, coronavirus. Àwọn kan náà ti ṣẹlẹ̀ ṣáájú àkókò COVID-19, COVID 2020 tó ti ṣẹlẹ̀ tó jẹ́ pé ipa wọn nínú ayé, nínú ẹ̀kọ́nọ́mì, nínú ọrọ̀ ajé gbogbo ẹ̀ pátápátá ló bàjẹ́. Kan tó tún kọ́ a sì máa ipa tí ó ṣojú ọ̀pọ̀lọpọ̀ wa náà ní àìpẹ́. Ṣùgbọ́n ta ló lè fún wa ní assurance pé irú rẹ̀ tó ní ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú bí a ti ń gbàdúrà tó bí a ti ń ṣe Ọlọ́run tó. Torí àwọn míì wà tó jẹ́ pé bá a ti gbé kalẹ̀ nìyẹn. Àwọn míì ń bẹ tó jẹ́ pé àtọwọ́dá èèyàn ni. Nígbà táwọn kan sì jẹ́ pé n tó ń pé fún wọn ni tó mú kí owó wọnú báńkì àkáǹtì wọn tó ń fojẹ́ sórí tábìlì wọn ó tún fẹ́ kó máa ṣẹlẹ̀ sí ní gbogbo ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ ló sórí burúkú nínú COVID-19 láti wọ ọgọ́rùn èèyàn tó sórí nínú COVID yẹn bákan náà. Ṣé tó wá sórí rẹ̀ ń bẹ ní sífẹ́ rotẹ́ tó bàjẹ́ ní ọjọ́ pé n tó ṣẹlẹ̀ lọ́yẹn àmẹ́ni bẹ́ẹ̀ kò sọ pé irú rò tó ní ṣẹlẹ̀ bí àbá wa ti nílé ààbò tẹ́lẹ̀ ń bọ̀ láṣàṣì ló jẹ́ pé ilé ààbò máa ń wà nínú ìlú lákòókò ogun tí wọ́n máa ń jà nígbà náà tó fi dòní ó sì wà náà torí kò sí ìlú tí ò ní sójà tí wọ́n dẹ̀ ní nǹkan ogun inú nǹkan tí ìjọba náwó lé lórí púpọ̀ lónìí ó ní nǹkan ààbò. Àwọn ọmọ ogun ojú omi wà, àwọn ogun ojú òfurufú wà, àwọn torí ilẹ̀ wà, àwọn tinú ilẹ̀ wà lóríṣiríṣiríṣiríṣi rẹ̀ ipe nígbàkigbà tí wàhálà yìí bá dé kí wọ́n lè bá fi ogun tí wọ́n ti prepare kóró ogun tí ń bọ̀. Ṣùgbọ́n bí ti wulẹ̀ kó mọ ogun ẹ̀mí ń bẹ, ogun ara ń bẹ. Sójà lè yìnbọn pa ogun ẹni tí ń gbébọn bọ̀ wá ká mọ́lé. Ṣùgbọ́n ogun tó bá da fẹ́fẹ́ tó gbára àgànná wọlé, ogun tó da fẹ́fẹ́ tó tinú ilẹ̀ jáde, ogun tó da fẹ́fẹ́ tó tinú omi jáde, ìbọn wo ni sójà fẹ́ fi kó? Ló jẹ́ pé orúkọ Olúwa tá à ń sọ nípa rẹ̀ yìí ilé ìṣọ́ agbára ni fógun tara àtogun tẹ̀mí. Orí sísálà sí orúkọ Olúwa ní àkókò ìyọnu. Nígbà tí wàhálà yìí bá dé níbo la wà yí sí? Ṣé kí a gbẹ́kẹ̀lé ipá wa bí? Kí ni ipá wa sì lè ṣe? Kí ni ipá lèyàn lè ṣe? Ṣé kí a yàbàrá ká lọ sí bàbá òkè odò, ìyá òkè odò pé ń bẹ ní ààbò wà? Ẹni tí a lọ báyìí gangan náà nígbà tí ẹ bá oríṣiríṣi àwọn nǹkan mo ti rí láyé. Ẹlòmíràn ní nígbà tó ṣe nìkan wọ́n ní kó lọ tún ṣe. Nígbà tó ń dọ́dọ̀ bàbá yẹn bàbá ti kú. Nígbà tó ń débẹ̀ wọ́n ní àwọn ọ̀nà ti jẹ́lé rẹ̀ àwọn ọmọ tó lọ mọ́. Iṣẹ́ ni pé jẹ́ táwa fi ṣàbò nìyẹn. Ẹni tó yẹ pé nígbà tí a fẹ́ lọ bá pé kó fún wa ní solution táwọn yẹn fi ba nǹkan jẹ́ fún wọn nígbà tí wọ́n gbà lọ́dọ̀ rẹ̀. Nígbà fẹ́ padà pé kó bá wọn tún ṣe nísìnyí bàbá yẹn ti kú, ìyá yẹn ti kú. Àbí kò tiẹ̀ sí ń bẹ̀ mọ́. Àbó ti relocate. Ó ti papòdà. Ṣé ní táwọn fi ṣàbò nìyẹn? Tá a pè ní agbélé agbára wa nìyẹn. Psalm 91 katofẹ́ ons. Ó ní ẹni tó ń jókòó ní kọ̀kọ̀ ọ̀gá ògo ní àgbà bójúlù gbogbo aláwa níbi ìkọ̀kọ̀. Ìkọ̀kọ̀ tèwo tolódùmarè àbí tinú ayé. Ẹnì kọ̀ọ̀kan ló wà níbi ìkọ̀kọ̀ bóyá níbi ìkọ̀kọ̀ tọ̀gá ògo àbí ìkọ̀kọ̀ ti Sátánì. Bẹ́ẹ̀ ká ẹ mọ̀ wípé àwọn kan bẹ́ẹ̀ lónìí digbidigbi o. Ó sì lè ṣẹlẹ̀ ṣe tó ń gbọ́ mi yìí. Tá a bá wà níbi ìkọ̀kọ̀ tayé tẹ̀mí èṣù tó kúnkún mọ̀ wípé àjàgà bẹ́ẹ̀ ó lágbára o. Jésù pàápàá kò ṣèlérí pé kì í ṣàjàgà lọ́dọ̀ tòun náà. Ó ní ká gbà sọ́run òun torí pé òun ló rọrùn jù ó sì fúyẹ́. Ṣàjàgà nígbà tí wọ́n máa ń béèrè mélèé wá tó lè kan in tó kan ó gbọ̀ngbọ̀ngbọ̀n tó lè kan ẹ̀mí rẹ̀ gangan tó lè kan àlàáfíà rẹ̀ tó lè jẹ́ pé nígbà tó bá wá ọ̀rọ̀ yẹn àbò yẹn àti wá ráàbò yẹn lò gangan tó wá di yọnu ṣe tó fẹ́ torí bọ̀ nìyẹn àbí tó torí bọ̀ nìyẹn
bàbá àwọn tó jẹ́ pé torí bọ́ọ̀lù nǹkan bẹ́ẹ̀ wọ́n lè jáde kó nù rẹ̀ àǹfààní wa ìpè àǹfààní fìpè yìí síta kó o lè jáde wá kó nù àjàgà yẹn wọ́n wá fi ìgbàgbọ́ rẹ̀ sínú orúkọ Olúwa. Jésù gbọ́ngàn ò ṣàlàyé pé kò ní sí ìyọnu nínú ayé John 16:33 Jean 16:33 pé nínú ayé ẹni pọ́njú bẹ́ẹ̀ nínú ayé torí ọ̀pọ̀lọpọ̀ gbà àṣìṣe wa ọ̀pọ̀lọpọ̀ gbà àmọ́mọ́ ṣe wa ẹ̀ṣẹ̀ tá a dá àti àṣìṣe àwọn èèyàn tí wọ́n fi kó bá wa àṣìṣe àwọn olórí àṣìṣe àwọn ọmọ ẹ̀yìn àṣìṣe ìyàwó ọkọ ọmọ ẹ̀gbọ́n àbúrò ẹbí àtàwọn ọmọ tá a tiẹ̀ mọ̀ rí rárá àbí ńgbà tẹ́nìkan dáná nísìn tí ò paná ọwọ́ yà náà gáàsì ní iná èédú ní iná stóòfù ni tó tilẹ̀kùn ẹ̀ sínú ṣọ́ọ̀bù ńgbà náà sọ́nù ṣọ́ọ̀bù ṣé ṣọ́ọ̀bù ẹ̀nìkan ni ó jò ńgbà ìpínlẹ̀ tó mọ́ra wọn ni báyìí ó jẹ́nu ilé pàápàá àwọn míì tán gáàsì nínú ilé wọ́n sì lọ sọ́jà ìlọ́lẹ́ wọn padà dé ńgbà wọn èdè ilé tí wọn nìkan kọ́ lójó ó tún ọ̀nà lẹ́ẹ̀kejì gbogbo àwọn nǹkan wọ̀nyí ló lè mú pé kì í ṣe ipe dé ẹ̀ṣẹ̀ ènìyàn kan ní máa mú wàhálà wá àṣẹ ẹlòmíì gan máa ń kó bá wa ní àyíká wa wà yẹn ó ní inú ìyọnu ń bẹ gbọ́n ká tójú ká òun ti ṣẹ́gun ayé fún wa tó tí a bá tètè máa wípé a wà limited wípé àyíká wa limitation wà fún wa gẹ́gẹ́ bí èèyàn olókọ́ máa jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ láti wá ràn wọ́ Ọlọ́run yìí lè sọ máa pé olódodo nìkan ló wọnú rẹ̀ tó yé ìyẹn ni pé ó tèkì ìgbàgbọ́ láti jẹ́ olódodo ìgbàgbọ́ ní orúkọ Olúwa ló sọ wá olódodo tá a jẹ́ nípa ìgbàgbọ́ so àwọn tó ní ìgbàgbọ́ ní orúkọ Olúwa tó jẹ́ wẹ̀sẹ̀ wọn tán ní relation pẹ̀lú Ọlọ́run tí wọ́n ti ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run àwọn nìkan olódodo yìí wọ́n náà lè dá ọ̀rọ̀ mọ́ olódodo yẹn lónìí Psalm 46:1 Psalms 46 ó ní Olúwa ní ipá àti agbára wa lọ́wọ́lọ́wọ́ ìrànwọ́ nígbà ìpọ́njú tó wọ́n lè tọ́wọ́ lónìí kó rí ìrànwọ́ rẹ̀ èmi àwọn tí ń dọ̀la àbí wọn ti yọ lẹ́nu ọkọ aya ọmọ àbí àwọn tí o fẹ́ràn iṣẹ́ àbí àlàáfíà rẹ̀ ní orúkọ Olúwa làbò yẹn wá àti ìpèsè Olúwa yóò ràn kankan lọ́wọ́ lórúkọ Jésù lọ́wọ́ àwọn àdéhùn sọ wà náà lẹ́rìí lójú kan wa àti orúkọ wa God bless you amen.